Bàbá Mohbad fẹ́ jogún ọmọ rẹ̀, mi ò lè fún ní ohun tó ń fẹ́. Wumi Aloba ló sọ bẹ́ẹ̀. Ọmọ Wumi Aloba tó jẹ́ ìyàwó gbajúgbajà olórin tàkasúfèé tó ti di olóògbé ìlérí olúwa Mohbad Aloba, ó mà ti sọ pé bàbá ọkọ òun rèé, ó fẹ́ jogún dúkìá ọmọ rẹ̀. Wumi ló mà sọ ọ̀rọ̀ náà nínú ìfọ̀rọ̀wérọ̀ kan pẹ̀lú iléeṣẹ́ ìròyìn Channels. Gẹ́gẹ́ bó ṣe sọ, kékeré jòjòló ìní òun àti Mohbad ìní àwọn ti mọ ara wọn, ìfẹ́ àwọn sì rèé, ó sì jẹ́ ojúlówó. Àmọ́ ìjà òun àti bàbá Mohbad bẹ̀rẹ̀ lẹ́yìn tí òun bí ọmọ wọn Liam tán. Ó ní ọ̀rọ̀ inú ilé lásán ìní ọ̀rọ̀ náà, àmọ́ lẹ́yìn ọ̀rẹ̀yìn ó padà di ohun tó búrẹ́kẹ́ tí kò sì ṣeé parí mọ́. Wumi mà sọ pé ìjà náà kò bẹ̀rẹ̀ lẹ́yìn ikú Mohbad, àmọ́ ó ti bẹ̀rẹ̀ kí olólùfẹ́ òun kó tó jáde láyé. Opó olóògbé náà ni bàbá ọkọ òun rèé, ó ń gbìyànjú láti yan òun jẹ látàrí pé òun mà jẹ́ ọmọdé, àmọ́ tí kò mọ̀ pé ọwọ́ obìnrin gan ni agbára wà. Ó ní ọ̀rọ̀ náà rèé, ó ti le tó bẹ́ẹ̀ tí òun kò gbàgbọ́ pé ọ̀rọ̀ náà rèé ó lè níyanjú mọ́. Nígbà tó ń sọ̀rọ̀ lórí gbàsgbòs láàrin òun àti bàbá Mohbad, Wumi mà sọ pé mi ò lè fún ní ohun tó ń fẹ́. Ọ̀rọ̀ yìí ti dé ibi tí mi ò gbàgbọ́ pé a lè yanjú rẹ̀ mọ́, nítorí mi ò ní lè fún ní ohun tó ń fẹ́. Ohun tó ń fẹ́ kò lè ṣeé ṣe láíláí. Ohun tó ń fẹ́ ni pé kí àyẹ̀wò DNA ọmọ náà kó fi hàn pé kì í ṣe Mohbad ń ló ní ọmọ náà. Èròǹgbà rẹ̀ ó ní láti jogún àwọn owó tó ń wọlé láti orí orin ọkọ mi. Wumi mà sọ pé gẹ́gẹ́ bí olórí ilé, tí bàbá Mohbad bá tilẹ̀ máa jogún ọmọ rẹ̀, ó yẹ kí bàbá Mohbad kó mà ṣe ní ìlànà tó yẹ gẹ́gẹ́ bí àṣà Yorùbá. Bó tilẹ̀ jẹ́ pé ó ní òun kò sọ pé òun kò ṣe àyẹ̀wò DNA tí bàbá Mohbad ń bèrè fún. Ó ṣeni láàánú pé kàkà kí ọkùnrin náà kó má bá òun sọ̀rọ̀ nípa rẹ̀, níṣe ló yàn láti lọ́ọ́ máa sọ̀rọ̀ náà lórí ayélujára, èyí tí kò bójúmu. Wumi ní bàbá Mohbad kò bá òun sọ̀rọ̀ nípa DNA yàtọ̀ sí ọ̀rọ̀ tó ń sọ lórí ayélujára, àmọ́ ogún olóògbé náà ń ló jẹ ọkùnrin náà lógún. Ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2023 ó ní Mohbad òun ló jáde láyé. Kí Ọlọ́run Ọba Elédùmarè kó ṣàánú. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa wètò wa lọ́kọ̀ọ̀jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o. Àánú Ọlọ́run Ọba rèé yóò wá èmi àti yín rí. Àmín.